wípé kò ń ṣe Mohbad ló bí Liam, but ẹ má fi ikú Mohbad ẹ má fi ṣe revenge, ẹ má fi ikú Mohbad ṣe revenge láàrin ẹ̀yin àtọkọ yín. Gbogbo wa la mọ̀ wípé bàbá Mohbad ló bí Mohbad. Kí wá dé tí gbogbo ayé bá ń sunkún pé wọ́n fẹ́ mọ ikú tó pọ̀ ọmọ yín? Nǹkan tẹ́ nídìí ní ẹ̀yin àtọkọ yín pé nǹkan tó pọ̀ ọmọ yín o kẹ́ rí díẹ̀, kì í ṣe pé kẹ́ máa sọ pé ìtàn ẹ máa sọ nǹkan. Kò sẹ́ni tó fẹ́ pìtì, kò sẹ́ni tó fẹ́ gbọ́ sórí bí láìfù ṣe ń lọ láàrin ọkọ àti ìyàwó. Nǹkan tó bá wẹ̀ yín méjèèjì lẹ lè fira yín ṣe. But ayé béèrè ikú tó pọ̀ ọmọ yín, wọ́n dẹ̀ fẹ́ béèrè pé wọ́n fẹ́ mọ̀ bóyá ọmọ tí Wumi gbé dání bóyá ọmọ Mohbad ni. Kò sí pọ̀jù, kò ń ṣe bàbá Mohbad gan ló béèrè yẹn. Mi ò support bàbá Mohbad, but ẹ má fi ikú Mohbad ẹ má fi ṣe revenge láàrin ẹ̀yin méjèèjì. Tẹ́ bá níjù pẹ̀lú ra yín ẹ lè ṣe lè yanjú ẹ̀, ó lè ṣe yanjú nítùbínùbí. But ikú ọmọ yìí ẹ jẹ́ kó tiẹ̀ ṣe mọ ikú tó pa. Ẹ jẹ́ kí ṣé ó le fún Wumi láti ṣe DNA test ni tó bá yẹ pé lóòótọ́ ọmọ tó gbé dání ọmọ Mohbad ni. Ó ti wá jẹ́ pé kò ń ṣe ọmọ Mohbad, right? A máa gbà bí ọmọ Mohbad, bó kó tiẹ̀ ṣe kọ́kọ́ ṣe DNA yẹn náà kó satisfy àwọn èèyàn. Bàbá Mohbad kan ló kọ́kọ́ béèrè pé kó ṣe DNA test. Ẹ má sọ wípé ẹ má, mi ò mọ bí mo ṣe lè sọ̀rọ̀ yìí because àwọn nǹkan tí mò ń rí ó kàn ń yà mí lẹ́nu. Ẹ jẹ́ ká fi nǹkan tí bàbá Mohbad ṣe sí ní tipẹ́tipẹ́ ẹ fi sílẹ̀. Kò sóbìnrin tí ò rí náà nílé ọkọ, ṣùgbọ́n for now nǹkan tá à ń wá ni justice for Mohbad. Kò dẹ́ ń ṣàwà là ń wá mọ́, gbogbo Nàìjíríà gbogbo ayé ló ń wá. Ẹ fi gbogbo drama sílẹ̀, stop saying all this please. Ẹ fi drama lẹ̀, ẹ face justice for Mohbad. Bàbá Mohbad náà ẹ̀yin náà ẹ face justice for Mohbad please. Stop talking about the history of your marriage, the past. Bóun yẹn ṣe ń kọ́ fún mi tó ń bú mi tó ṣe kí ni mo mọ̀ pé ẹ̀yin lè jẹ́ kó máa drag Darosha. Because Wumi go lè sọ pé òun àti Darosha rẹ́. Ẹ̀yin lẹ mọ̀ nǹkan tí Darosha ti ṣe nígbà tí Mohbad wà láyé tó ti ṣe fún un. Kò ṣe sọmọ nítorí àwọn ìwà tí Wumi ń wù. Ẹ stop ẹ jẹ́ kí Wumi ṣe DNA, ẹ jẹ́ kó ṣe DNA test, ẹ jẹ́ kí ó fún ayé ní answer nǹkan tó fẹ́, kò ń ṣe àwa.